Ìwó defender Olúwòó ṣẹ́rí fún o. Bẹ́ẹ̀ni o. Bẹ́ẹ̀ náà lolúwòó gbọ́dọ̀ tàpá sí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Kọ̀ǹfàmù. Kábíyèsí jọba lórí Mùsùlùmí Kírísítẹ́nì àtẹlẹ́sìn kan àbáláyé. Nàṣó. Ábà ó ní kálukú ọ̀sẹ̀ sí ẹ pẹ̀lú àlàáfíà. Bó ṣe jẹ́ nìyẹn o. Nígbà tí ò bá ti níwà jàgídíjàgan àti ìwà à ń pànìyàn. Sakata pẹ̀rá. La máa ń sí tán. Ọlásùnkànmí máa wí o. À ń gbádùn rẹ̀. Sakata para. Ìwó defender. Ọmọ ọkọ ni mí o. Káàbọ̀. Defending with honour. Ọbọ nìkan ni òmọ̀ràn tí ń balẹ̀ ìyá ẹ̀ jẹ́ o. Ṣùgbọ́n tá a bá kẹrú inú ẹrú abàjẹ́ gbogbo. Yóò bàjẹ́. Ábà bó bá wà lè bínú kó máa bínú jọjọ. Torí Sàkátà pàrábà ìlàgbà á sí tán. Ìtọ́ tó bá yí káyà ìlú ẹ̀ sí gbòǹgbò. Ọbańlá Akéwì sóò tún dé. Gẹ́gẹ́. Tí wá ní wò ó Ìwó sì gbọ́dọ̀ bàjẹ́. Ló fi jẹ́ ká ṣọ́ra fáwọn bàṣẹ̀jẹ́ òbí sísọ lẹ́rùn. Bílù ká bá ń tòrò lọ́wọ́lọ́wọ́. Bó ṣe nú ilé bó ṣe ìdílé bó ṣe nú ẹgbẹ́ ni. Àwọn àgbààgbà jíròrò wọ́n sọ wípé ọmọ àlebẹ̀ ni ò tí ì dàgbà tí gbogbo nǹkan fi ń lọ létòlétò. Àkọ́kọ́ tí kì bá rẹ́lugi tòkè ẹ̀ là á kọ́jọ kúrò náà. Tú ẹ̀jọ́ lọ ìyà ní mú jẹ ni. A ò gbọ́dọ̀ pọ́njẹ̀bẹ̀ lákìsà mọ́ rárá. Ọmọ Ìwó ẹja fọ́ìsà ò ká sọ bó bá ṣe tọ́ sọ̀rọ̀ bó bá ṣe yẹ. Awí kóńkó èsì ọ̀rẹ́ ò kì í sòní. Ẹbí ẹ náà dẹ̀kọ́ tán o. Ohun tó dé ló ní ká wá róhùn. Iṣu ẹni ní mú ní tọwọ́ ẹni bẹ́ẹ̀ kó. Àlàní mo yàbàrà mo fi bẹ́ẹ̀ lẹ̀ náà. Ẹja sẹ́kù dí àbẹ̀yẹ mo fi kíkún ọ̀rọ̀ dọjọ́ míì. Kábíyèsí Olúwòó tilẹ̀ wò. Aláyélúwà His Imperial Majesty Ọba Dr. Abdulrasheed Adéwálé Àkànbí Tẹ́lúwà Ìlúfẹ́mi lóyè. Bàbá Kádé ó pẹ́ lórí kásẹ̀ ó pẹ́ lẹ́nu. Mo kí yín níkàlẹ̀ láàfin. Kábíyèsí o. Unrepentance ojúlówó ọmọ kan Ìwó defender with honour ní. A ò dé gbọdọ̀ lájú lẹ̀ kí tàlùbọ́ wá fọwọ́ láyé ń bí. Torí láyé ọjọ́ òun bí ìlú bá ń rí bákan. Àwọn akọrin ni wọ́n ń pè láti fọ̀rọ̀ tó lu ṣe. Kágbọ̀ pábọ̀lù. Na pẹ̀tẹ̀pẹ́tẹ̀ òdodo ní pàpà. Ẹni tó bá tabà kó yà tó bẹ̀sẹ̀ ni. Kábíyèsí Olúwòó tilẹ̀ Ìwó. Ẹ̀yin ló nílùú tí ò ní fẹ́ kó tú. Àsìkò tí ìlú ń tùbà ó ń rojú. Kó bá lè máa túbọ̀ tùbà tẹ̀síwájú. Ó yẹ kẹ́ ẹ tètè pèpàdé àpérò àwọn àgbààgbà tó jẹ̀sẹ́bì tó já síwájú. Kẹ́yìn náà ó sì dákun kẹ́ ẹ fọ̀rọ̀ ẹ̀sìn lẹ̀. Ábà ẹ̀sìn kéré nípa tí ń bẹ nínú ìlú lásìkò tá a wà yìí tó yẹ kí Ìwó gbájúmọ́ òdodo ọ̀rọ̀. Ìwó ni sẹ́ńtà fún Ọ̀ṣun West Senatorial District ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wàlàhí a ò jẹ́ gómìnà rí. Ṣéjà ẹ̀sìn ló yẹ ká máa gbé kiri ká fi mọ̀ wó wọ́ọ̀dù wa èdè. Mo ṣe ẹ̀gbọ́ pé lágbègbè pápá lọ́nà Ìbàdàn nǹkan ṣe gbùdùgbùdù níbẹ̀ lọ́wọ́ nípa pé ta ló nílẹ̀ tí wọ́n ń gbéra wọn lẹ̀. Ṣé bí ìdàgbàsókè Ìwó ló yẹ kó jẹ gbogbo wa lọ́wọ́ ni o. Ẹ̀yin ọmọ ọba ìlú Ìwó ojúlówó ni ìmọ̀dẹ̀gbà ó dá mi lójú. Ọmọ ọkọ nìyí ìdàgbàsókè Ìwó ńlẹ̀ ń wá nígbà gbogbo. Bẹ́ẹ̀ni. Bàmí original Crown Prince. Ta nìyẹn? Ọmọ ọba Adédọ̀jà Òṣùnwò. Ẹ dákun ẹ jọ̀wọ́. Gbogbo yín lápapọ̀ ẹ jèbù rẹ o. Ìwọ́de ọdún tó kọjá lọ tẹ́ ẹ lọ. Ọ̀yọ́ la mọ̀pá tó ní nínú ìdàgbàsókè. Ṣé bẹ́ẹ̀ mọ̀? Ẹ̀yin ọmọ ọba ìlú Ìwó. Ọmọ Yorùbá àtàtà ni. Mo kí yín fún ìgbésẹ̀ akin tẹ́ ẹ gbé kọjá lọ. Ṣùgbọ́n ṣá ẹ̀yin lẹ́nì tẹ́ ẹ̀yin náà ń lẹ làpẹrẹ ẹ̀yin lẹ lọ́ba ẹ̀yin lẹ lùlù. Bọ́bá ṣe ba lórí oṣó ba lórí àjẹ́ láàrin ìlú. Tó ń jọba lórí Kìrìsìtẹ́nì Mùsùlùmí àtẹlẹ́sìn kan àbáláyé. Kódà àtẹni tí ò lẹ́sìn gangan. Ẹ̀yin ọmọ ọba ẹ dákun ẹ pèpàdé àlàáfíà ní ká máa ń kọ́bọ́. Ẹ bá Kábíyèsí ṣèpàdé pọ̀ káwọ̀ ó lè rodo lọ mú mi. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé àgbájọwọ́ ńlá fi ń sọ̀yà? Àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí láíláí. Bẹ́ẹ̀ lẹ́sìn mọ̀ pé gágá ọwọ́ kan ò lè dá nǹkan kan ṣe. Ìgbà kẹ́ ní fọwọ́ tilé ìgbà láàmú ní fọwọ́ tẹ̀ bá ògiri. Bógiri ò bá tẹ̀ lánú aláǹgbá ò tẹ̀ lé wọ́ bẹ́ẹ̀ yẹn dá mi lójú for sure. Ká má gbọmọ ká láàyè láti wá ṣe gìrìgìrì lágbo wa nínú Ìwó. Ìlú àlàáfíà ìlú ìfọ̀kànbalẹ̀ ìlú ìtẹ̀síwájú ìlú tó ń gbonílé tó ń gbàlejò tó ń gbé dẹrú tọmọ wà. Ábà ṣé wo mọ̀ pé ọ̀rọ̀ àwọn ọmọ ọba àti Kábíyèsí ó dàbí ìjà tọkọ-tìyàwó tá a bá fẹ́ dá sí ó gbọgbọ́n jọjọ torórí bẹ́ẹ̀dì nìjà wọn ó ti parí gbogbo èèyàn ló mọ̀. Jésù ọ̀rọ̀ yìí ló wá mú mi rántí ohun ó sọ̀rọ̀ ẹ̀ Sàkátà pàrà. Àwọn ọmọ àlè kan ní àgọ́ sábẹ́ ọ̀rọ̀ yìí tí wọ́n fẹ́ máa fi Kábíyèsí káṣà òtún máa jẹun. Àwọn òròyìn fẹ́ jẹun bloggers fẹ́ jẹun. Àwọn kan náà sásá bí ẹ̀sìn láti máa jẹun nípasẹ̀ Olúwòó ọba wa àtàtà. Àríjẹun Kábíyèsí àtẹ̀yìn ọmọ ọba gbogbo ẹ̀yin olórí ẹ̀sìn pátápátá ńlẹ̀ Ìwó ọyẹ wa foríkorí o. Ẹ̀yin àgbààgbà tó jẹ̀sẹ́bì
ẹ ṣèpàdé abẹ́lé ká ẹ tó ṣèpàdé òròyìn káyé ó gbọ́ torí n tó jini lójú ó jolè lọ́tọ́ pọ̀ nígboro gidi lórí Facebook ká máa kọba wa lámúgbó wàláì ó dùn mí púpọ̀ ó yẹ kí n tó máa lọ gbogbo ẹ̀yin akọ̀ròyìn tí ń bẹ láàfin Olúwòó kábíyèsí ọba tiwa ẹ dákun ẹ gbìyànjú ẹ múṣẹ́ ẹ̀yin bí iṣẹ́ o kì í ṣe gbogbo ọ̀rọ̀ ló yẹ kó máa dórí atẹ́gùn dórí afẹ́fẹ́ kí kábíyèsí ó máa tí ì mífìn kẹ́ ẹ ti gbé sórí ayélujára ṣé gbogbo interview ló yẹ kí kábíyèsí ó máa grant ní ẹ̀yin ló yẹ kẹ́ ẹ máa gáìdì wọn Prince Ibrahim Sábìtù Àlàsí Lámúyè the sport elegant ọ̀rọ̀ yìí dùn mí ó yẹ kẹ́yìn náà kó àwọn òròyìn kábíyèsí lọ́wọ́ ìwọ ò gbọ́dọ̀ bàjẹ́ àjọṣe gbogbo wa ní I'm proud to be ìwọ defender lójoojúmọ́ àkílẹ̀ ayé gbogbo ẹ má sọ̀rọ̀ ìwọ ní bàjẹ́ lójú mi àbẹ̀dọ̀ mo sẹ́mi mu ni mo sì ń padà bọ̀ láìpẹ́ láì jìnnà tó bá yá mo fẹ́ èsì sọ̀rọ̀ mi àti ìgbésẹ̀ tó láàyè èsì nípa látọ̀dọ̀ ẹ̀yin ọmọ ọba àti kábíyèsí ọba wa Olúwòó tó sára ọ̀dọ̀ bẹ́ẹ̀ o mẹ́rinṣẹ́ ògbóhùn erin ni ẹ ò mọ̀sá ẹ ò jí ọlọ́bẹ̀ ń dán ààrẹ agbáṣàgà amúlùdùn atọ́pẹpẹ lèmi jẹ́ o Ọbańlá Akéwì tó ń ṣojú mẹ̀kúnnù lọ́dọ̀ ìjọba jagunlabi gbàgbọ́ pé ìlú ń bọ́ lọ́wọ́lọ́wọ́ akẹ́kàgà lójú ọlọ́rọ̀ mọ́jàyà lọ́lọ́ ẹni tẹ́ ń kọminú ẹ̀ tí ò kọminú baba ńlá bakú bá wọn ní